ó ti fojú hàn pé ṣeéṣe kí mínísítà ọ̀rọ̀ ìlú Àbújá tó tún jẹ́ bàbá ìsàlẹ̀ òṣèlú ní ìpínlẹ̀ Rivers tó tún jẹ́ gómìnà náà ní ìpínlẹ̀ Rivers lánàá Nyesom Wike ó ṣeéṣe kí ó forí gbárí pẹ̀lú àwọn àgbààgbà àti olóyè ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tó sì ṣeéṣe kí wọ́n gbéná ojú ẹ̀ lórí àwọn ọ̀rọ̀ tí wọ́n ní Wike tí wọ́n ló ń sọ àti àwọn nǹkan táwọn alátìlẹyìn náà ní tí wọ́n ń sọ tó sì jẹ́ pé ọ̀rọ̀ ọ̀hún ó ti ń gbóná jàǹjà báyìí nítorí pé wọ́n láwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC kan wọ́n ti ń parapọ̀ láti gbéná wojú Wike láti gbèjà ẹni tó ń bàjà ìyàn gómìnà Fubara ti ìpínlẹ̀ Rivers. ẹnì ti pé lọ́dún 2023 tí Wike tó fẹ́ parí gómìnà sáà ọdún mẹ́jọ ẹ̀ ní ìpínlẹ̀ Rivers ló fa àkántàǹtì ìjọba ẹ̀ ìyàn Fubara sílẹ̀ gẹ́gẹ́ bí gómìnà tó sì jẹ́ pé níṣẹ́ ni Wike ṣiṣẹ́ takuntakun tó fi di pé Fubara ó di gómìnà ìpínlẹ̀ Rivers. ṣùgbọ́n kí ni Fubara lo oṣù bíi méjì mẹ́ta sí níṣẹ́ ni èdè àìyedè máa ṣe láàrin òun àti Wike tó sì jẹ́ pé níṣẹ́ ni àwọn ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin ìpínlẹ̀ Rivers tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn Wike níṣẹ́ ni wọ́n fẹ́ yọ gómìnà Fubara dànù nípò. ọ̀rọ̀ yìí ló le tó jẹ́ kí agbo òṣèlú ìpínlẹ̀ Rivers kó gbóná jàjà kó tó di pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó kéde ìjọba pàjáwìrì ìyẹn state of emergency ní ìpínlẹ̀ Rivers lọ́jọ́ 18 oṣù kẹta ọdún 2025 ìyẹn the 18th of March 2025 wípé kí ìjọba ológun kó wà ní ìpínlẹ̀ Rivers fún oṣù mẹ́fà kí wọ́n fi wò bóyá àlàáfíà yóò padà jọba. ṣá o lẹ́yìn tí Tinubu tó ti bá wọn parí ìjà táwọn méjèèjì tán sì ti sọ pé àwọn ti parí ìjà kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ níṣe ni ìjà ló mà tó rúwẹ́rẹ́ lópin ọ̀sẹ̀ tó kọjá tí Wike àti Fubara tán sì tó ti bẹ̀rẹ̀ sí ni máa sọ ọ̀rọ̀ lura wọn lásìkò tí Wike tó lọ fún ìsinmi ìparí ọdún ní ìpínlẹ̀ Rivers ló bẹ̀rẹ̀ sí ni máa ṣe àbẹ̀wò káàkiri sí ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan tó wà ní ìpínlẹ̀ Rivers. níbẹ̀ inú sì ti ń fi ọgbọ́n ló ti fi ń ju ọ̀pọ̀ ọ̀rọ̀ sí Fubara. ṣùgbọ́n nígbà tó ṣàbẹ̀wò sí ìjọba ìbílẹ̀ Gokuna níbẹ̀ ni ọ̀rọ̀ tí ó bí àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC nínú ló mà ti jáde. níṣe ni ẹni tó jẹ́ igbákejì alága ẹgbẹ́ òṣèlú APC ìyẹn tó tún jẹ́ alága gbogbo àwọn ilẹ̀ ìjọ fún ẹgbẹ́ òṣèlú APC ìyẹn South National Vice Chairman ìyẹn Honourable Victor Gideon ní ọ̀rọ̀ tó sọ nígbà tó ń gbàlejò Wike lọ́sẹ̀ tó kọjá tó ń jẹ́ kó di mọ̀ pé ẹni tó pèrè gómìnà ìyẹn tó sọ̀rọ̀ láti yẹ̀yẹ́ Fubara ìpè ẹni tó ń pèrè gómìnà pé kò lè rí bò ní ìjọba ìbílẹ̀ Gokuna ti tòun àti pé ibi tí Wike bá lọ inú gbogbo àwọn ń lọ. ọ̀rọ̀ yìí gan ló wà bí àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC nínú tí akọ̀wé ẹgbẹ́ òṣèlú náà ìyẹn sẹ́nẹ́tọ̀ Ajíbọ́lá Bashiru láti ìpínlẹ̀ Ọ̀ṣun tó sì bẹ̀rẹ̀ sí ni máa sọ̀kò ọ̀rọ̀ olùkùkẹ́ pé ṣùgbọ́n náà ti jẹ́ gómìnà rí wọn ni kò lẹ́tọ̀ọ́ kí wọ́n máa yẹ̀yẹ́ odidi gómìnà bẹ́ẹ̀ níta gbangba èèyàn pé bí Victor Gideon ó ṣe ń yẹ̀yẹ́ Fubara ó sọ pé èyí tó pe rẹ̀ gómìnà wọn lọ́rọ̀ náà burú. sẹ́nẹ́tọ̀ Bashiru Ajíbọ́lá ní ẹni tó bá ti dépò gómìnà ó nípò ọ̀wọ̀ ni wọ́n gbọ́dọ̀ bọ̀wọ̀ fún un. kódà wọ́n ní bí Fubara ìbá ṣe máa gbé òṣèlú APC àwọn kò yẹ kí Gideon tó dipò ńlá bẹ́ẹ̀ mú kó máa sọ̀kò ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí nítorí ó ń wojú èrè Wike tó sì ní àwọn fojú korojú sí ọ̀rọ̀ ọ̀hún pátá àti pátá.